níbi tí ayẹyẹ ìwúyè Olubadan tuntun the 44th Olubadan of Ibadanland ọba Rashidi Adewolu Ladoja níbi tí yóò ti wáyé ní ọjọ́ Jímọ̀. Iṣẹ́ ń lọ lọ́wọ́ o. Àwọn tí wọ́n ń to ìtàgé wọ́n ń to tàgé, àwọn tó ń tobi tí àwọn èèyàn ó jókòó sí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tó, àwọn tí wọ́n ń ṣe gbogbo ibi tí a ti máa rí àwòrán Olúbàdàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ìyẹn, àwọn tí wọ́n tún wá mójútó pé kí gbogbo agbègbè yìí kó lè dùn wò kó lè dùn rí, gbogbo wọn pátápátá àwọn náà ti wà níbi iṣẹ́ tiwọn. Àwọn tó wá jẹ́ òṣìṣẹ́ aláàbò àwọn náà wọ́n gbẹ̀yìn ní àárín tá a wà yìí o, àwọn náà ń káàkiri bí wọ́n ti ń gba wájú bẹ́ẹ̀ ni wọ́n ń gba ẹ̀yìn. Fún àwọn tó wá já wakọ̀ ẹ̀dẹ̀ wọn mọ̀ fàsìkò yìí fi tó yín létí pé kò sí ọ̀nà mọ́ báyìí o ní gbàgede Mọ̀pó. Bẹ́ẹ̀ bá ti ń dé ọjà Aba bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ darí yín sí àwọn ọ̀nà mìíràn tẹ́ ẹ lè gbà. Tẹ́ ẹ bá ti ń dé bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ darí yín sí àwọn ọ̀nà mìíràn tí ẹ lè gbà. Ní bínú sí wa ni o, ọdún ló dé tá à ń ṣe. Nígbà tí gbogbo ọdún tó bá ti rọ̀ sọ̀mù tán ẹ túbọ̀ mọ láǹfààní láti gba ojú ọ̀nà Mọ̀pó padà.